Bí a ṣe gbọ́ o, ẹ̀yin èèyàn ẹ, èwo lẹ ṣe dáadáa ni mo bá yí gbogbo ilé ńkọ́. Wọ́n ní Ashley wọ́n ní ó threaten Kabiyesi o wípé tí wọ́n bá dá princess tí wọ́n mú wá láti Brazil padà, ó ní òun máa expose Kabiyesi o, òun máa dúró ti Kabiyesi tán ni láti Brazil láti support Queen Naomi. Gist tèmi nìyẹn, ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Máṣọlá lórúkọ mi. Ẹ káàbọ̀ sí orí Máṣọlá Gist TV. Gist tèmi láti sọ fún yín yẹn. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ pé a ṣe gist wípé Kábíyèsí ní àwọn ò ní gbà kí Ashley wà nínú palace pẹ̀lú Queen Naomi nítorí pé wọ́n ní èèyàn tó máa bá wọn gbé sacrifice. Wọ́n ní bí Kábíyèsí ṣe lọ hire another princess nìyẹn láti Brazil. Wọ́n ní ọmọlé Ifẹ̀ ni. Wọ́n ní wọ́n ti mú wá sí palace láti máa bá Queen Naomi gbé àwọn sacrifice àti gbogbo àwọn sacrifice rites wọn. Ẹ̀yin èèyàn, bí a ṣe gbọ́ wọ́n ní chief kan nínú àwọn chief Kábíyèsí ni ó sọ fún Kábíyèsí wípé tí wọ́n bá ti lè jẹ́ kí Ashley dúró sínú palace wípé wọ́n ní láti fẹ́ ìyàwó mi tó máa bá Queen Naomi gbé sacrifice o. Wọ́n ní bí Kábíyèsí ṣe ní láyéláyé Ọlọ́run ò ní jẹ́ kí Ashley padà wá sínú palace láti máa bá Queen Naomi gbé sacrifice o. Pé àwọn máa gba ẹlòmíì tó máa ṣe láti tà. Wọ́n ní èyí ni Ashley ló bá fárígá pé láyéláyé òun ò ní gbà wípé kí Kábíyèsí dá ẹni tán lọ hire kó dá padà. Wípé òun ló máa ṣe ètùtù yẹn fún Queen Naomi. Òun fẹ́ dúró sínú palace ti Kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ a jọ gbọ́ gist tán. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé ìgbà tí Kábíyèsí fẹ́ Queen Naomi, Queen Naomi ti sọ fún wọn pé àwọn ò ní lọ́wọ́ sí ètùtù o, àwọn ò dẹ̀ ní lọ́wọ́ sí sacrifice o. Nítorí pé ẹ mọ̀ pé prophetess ni Queen Naomi. Wọ́n ní Kábíyèsí dẹ̀ gbà. Ìtorí ẹ̀ ni Kábíyèsí fi mú Ashley wá sínú palace láti máa bá wọn gbé ètùtù yẹn, láti máa bá wọn ṣe sacrifice rite yẹn kó tó di pé Ashley sọ̀rọ̀ ẹ̀ di ìyàwó Kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, gbogbo àṣírí yìí náà ni ẹ̀rí tó tú. Torí ọ̀tọ̀ ni nǹkan tó máa ní kí àǹtí wa gbé, ọ̀tọ̀ ni nǹkan tó máa gbé. Ara wọn ni wọ́n ń dù nínú palace. Bí àǹtí wa ṣe sọra wọn di olórí Kábíyèsí, gbogbo yín lẹ mọ̀ tí wọ́n betray Queen Naomi. Ẹ dẹ̀ mọ̀ pé lórí ọ̀rọ̀ pé wọ́n wá bá Queen Naomi gbé sacrifice nínú palace náà wọ́n fi sọra wọn dolórí. Gbogbo àṣírí yìí ó hàn sí Kábíyèsí kedere ni. Ìtorí ẹ̀ ni Kábíyèsí fi ní láyéláyé àǹtí wa ò lè dúró sínú palace láti máa gbé sacrifice o. Nítorí pé iná èṣìṣì kì í jóyàn lẹ́ẹ̀mejì. Ìtorí ẹ̀ ni Kábíyèsí ti fi tagi, náà fi tají wèrè o. Ìpè láyéláyé káwọn wá ìrìn ẹsẹ̀ àwọn síta láti mú princess wá sínú palace láti máa bá Queen Naomi gbé sacrifice wọn. Ẹ̀yin èèyàn lè ṣẹ́ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti ìgbà tí Kábíyèsí ti ń gbégbèsè kí Queen Naomi padà wá sí inú palace. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe pé bóyá Queen Naomi wọ́n fi gbogbo ara agree pé àwọn fẹ́ padà wá sínú palace. Kábíyèsí náà ní àwọn fẹ́ kán return pẹ̀lú ọmọ àwọn. Ìtorí ẹ̀ Queen Naomi dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ wọn múlẹ̀ wípé àwọn ò lè bá àwọn olórí yìí gbé. Ìtorí ẹ̀ ni Kábíyèsí fi ní kán lọ ra lé. Ìpè àwọn á sanwó lé tán bá rà sí anywhere in Nigeria. Orí ọ̀rọ̀ yìí la ṣe wà up till now. Ṣé ẹ rò pé tí Queen Naomi bá mọnú
àǹtí wa ni ẹ rò pé Queen Naomi máa gbà kí ó wá sínú palace láti máa bá wọn gbé sacrifice ni. Ẹ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara láyé yìí, ìwà wa ló burú jù. Kò sẹ́ni tó lè mọ inú èèyàn. Nǹkan tí Ashley tó fi wọlé sí Queen Naomi lára ni ó pọ̀. Ó pọ̀ because ó ṣe gẹ́gẹ́ bí family Kabiyesi ni. Queen Naomi ò kọ́kọ́ mọ̀ pé ó ń fẹ́ Kabiyesi náà because ètùtù ni wọ́n ní kó wá máa gbé nínú palace. Wọn ò mọ̀ pé ó ń fẹ́ Kabiyesi, pé ó ń dá ọ̀rẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú Kabiyesi nítorí pé ó ń wọnú toilet wọn wá ń jẹun, ó ń wọlé wọn in and out. Ṣé èèyàn fẹ́ sọ pé irú èèyàn báyẹn ó lè gbàbọ̀dè fún èèyàn? Àbí wọ́n máa ń kọ síwájú orí èèyàn pé èèyàn burúkú léèyàn ni? Téèyàn ò bá tí hùwà burúkú fún èèyàn, èèyàn ò ní mọ irú èèyàn tẹ́ni yẹn jẹ́ náà. Kabiyesi dẹ̀ ti sọ several times pé kì í ṣe pé bóyá àwọn fẹ́ àwọn olórí yìí out of love. Wọ́n fẹ́ wọn láti fi make sure pé Queen Naomi regret action wọn pé wọn padà wá sí palace. Revenge ni Kabiyesi gbà fún Queen Naomi. Olúwa ń backfire ní ìsìn táwọn olórí yìí tán sọra wọn di nǹkan sínú palace Kabiyesi tó yẹ pé wọn tiẹ̀ wá fẹ́ listen, wọn fẹ́ gbọ́ nǹkan tí Kabiyesi ń sọ mọ́. They are just fighting for their own selfishness. So kí lẹ expect? Lẹ́yìn ìgbà tán dẹ̀ fẹ́ gba àwọn olórí tán, wọ́n rí pé àwọn ò nífẹ̀ẹ́ kankan nínú wọn. Bí wọ́n bá tiẹ̀ nífẹ̀ẹ́, á jẹ́ few of them. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ wá ìyàwó wọn padà. Ṣé ẹ̀ṣẹ̀ wà nínú pé èèyàn fẹ́ gba ìyàwó èèyàn padà ni? So kí ni big deal? A ti rí ọkọ àti ìyàwó rí tán jà tán dẹ̀ come back after 10 years, after 3 years, after 5 years, so many years. So èwo wá ní ti Kabiyesi tó wá jẹ́ pé ó wá ní ara láti gba ìyàwó wọn padà? Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy rárá. Àfi kí Ọlọ́run Elédùmarè kó kó Kabiyesi yọ lọ́wọ́ àwọn olórí. Àfi k'Ọlọ́run kó wọn yọ. Oríṣiríṣi ìwà ni Ashley ń wò. Ó ní kán lọ, ó lanu ẹ̀, ó ní kí wọ́n ní kí princess máa lọ. Tí wọn ò bá ní kó lọ, kí ló fẹ́ ṣe ná? Wọ́n lò ń threaten. Kí ló ní láti fi threaten Kabiyesi náà? Mo fẹ́ gbọ́. Kí ló wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fi threaten Kabiyesi because kò yé mi. Ó dàbí ẹni pé ó máa ń gbàgbé bó ṣe rápálá wọnú palace. Ó dàbí ẹni pé ó máa ń gbàgbé. Because you are a betrayer. Ó betray Queen Naomi ni. Ó betray wọn ni. Bí wọ́n ṣe gbà ẹ́ náà wọ́n máa gbẹ lòmíì. So kò sí nǹkan tó fẹ́ ṣe. Kó lọ wá bìkan jókòó sí, kó stop gbogbo ẹjọ́ àti wàhálà tó ń fà nínú palace. Ashley, ó ń sọ pé heart ẹ broken nítorí pé Kabiyesi gbé princess míì wá sínú palace. Ṣé ìgbà tí ìwọ wá sínú palace yẹn, ìwọ ò rò pé kò dáa kéèyàn máa betray èèyàn ni? Because tó bá rò ó ní ṣe nǹkan tó ṣe, ó máa dúró lórí òótọ́ wípé ó wá bá wọn gbọ́ ètùtù ni. Ó dẹ̀ ní àti sacrifice, ó dẹ̀ ní kọjá boundary ẹ̀. Ṣùgbọ́n gbà tí wọ́n ní kó ṣe nǹkan tó yẹ pọ́tọ̀ ní nǹkan míì tó ń ṣe, òun ṣe títara ẹ̀ ni. Ṣé o wá rè pé Kabiyesi á wá lajú wọn sílẹ̀ kí kálùbọ́ kò wọ̀? Àbórè pọ́ dẹ̀ ní Kabiyesi, àbórè pé wọn mọ nǹkan tó ń ṣe, àbórè pé wọn ò gbọ́n. Ẹ̀yin èèyàn lé, fídíò yìí ti ń gùn, so ẹ jẹ́ kí n round it up. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. Wọ́n ló ń sunkún wípé ó ní Kabiyesi hurt feelings òun. Ṣé ìwọ tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ feelings? Ṣé o mọ nǹkan tó ń jẹ́ feelings? Kò yẹ kó máa sọ̀rọ̀ feelings rárá. Kabiyesi ní àwọn ò owe Ashley ní anything o. Wípé àwọn ò dẹ̀ ní láti sọ nǹkan táwọn fẹ́ ṣe fún Ashley. Wípé ẹlòmíì ló máa bá Queen Naomi gbé sacrifice wọn. Ẹ wo ẹ̀yin èèyàn lé, tá bá ní ká máa sọ gist lọ, ó máa kọjá ibi tá fẹ́ sọ dé. So a máa tún máa add update sí inú another gist. So wọ́n ní bí Kabiyesi ṣe fi ọ̀rọ̀ wọn múlẹ̀ nìyẹn. Wọ́n ní àǹtí wa ló ń bínú, ló ń sunkún. A ní ká mú gist wá fún yín ni, ẹ̀yin èèyàn. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like kò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.